owó máa ń bọ̀ wá. Lọ́jọ́ gbọ́dọ̀ adébíyí. Bàbá wa ní nígbàkúgbà. Bàbá wa ní láti ìbẹ̀rẹ̀ ọjọ́ wa. Bàbá wa ní. Bàbá Ijebu ẹ̀dàgbà. Bàbá ní bàbá ó jẹ́. Baba Ijebu. Ṣòtúndé ìwọ̀n ló ta wáyà sọ̀rọ̀, gbogbo òsì láyé, ọlọ́run ta wáyà padà, gbogbo máa ń bọ̀ wá. Ìrèdí ìrèdí lóde. Olúwa tọ̀nà. Ọ̀tá ẹ̀ lóhùn òní. Olúwa tọ̀nà. Ọ̀tá ẹ̀ lóhùn Ó òní. lọ. Tó bá fẹsẹ̀ kọ́. Ọmọ. Ṣàlẹ̀ Ṣá. ṣàlẹ̀ Ṣáàkó. ṣàlẹ̀ Ìrèdí ìrèdí. ṣàlẹ̀ Ṣá. ṣàlẹ̀ Ṣálẹ̀. ṣàlẹ̀ Nàìjíríà. ṣàlẹ̀ Ṣálẹ̀. ṣàlẹ̀ International. ṣàlẹ̀ Ṣálẹ̀. ṣàlẹ̀ World Assembly. ṣàlẹ̀ Ṣá. ṣàlẹ̀ 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 Ṣá. ṣàlẹ̀ ṣàlẹ̀. Ò bá wọn wáyé. Ò bá wọn wáyé. Yọ ọmọ. Ilé láyé. Ilé láyé. Ò bá wọn wáyé. Ò bá wọn wáyé. Yọ. Ó gbàdúrà sókè sí bàbá wo bí wọ́n má kó kó. Mo gbàdúrà sókè sí bàbá o, kí wọ́n máa rò fún mi. Omi. Ìrọ́gò rẹ̀ nínú ayé mi, wájú máyọ̀ bàrà bàbá fún ọ, ọba òde. Baba Ijebu ọmọ jẹ́jẹ́. Bísí ọlá ti lọ. Bísí ọlá ti lọ. Ìrìn lókè. Bísí ọlá ti lọ. Bísí ọlá ti lọ. Bàbá mi kò kí. Bísí
sí. Ohun wọn rí wọn lò ó. Ohun wọn rí wọn rí. Iná tí wọ́n dá. Kìí ṣe fún ẹ rárá. Wọ́n fẹ́ yẹ wọ́n gbó. Wọ́n fi iná sọ́kò sílẹ̀. Àgbèrè wọn lò wọ́n náà yéyé. Owó kúkú láyé. Táyé ìbáyélé. Owó kúkú. Èyí yìí máa ṣọ wúwọ̀ wọn ní. Ó ta èyí dá alágbájú. Ìbò náà fi tolúwa sí. Ọba tó kọ gbogbo ló sì lè ṣòkòrò. Wọ́n ní ló wọ́n wà kẹ́kẹ́ nìkan láyé. Àwọn ìkẹlẹ̀ ènìyàn asán ni. Ọba tó láyé. Jàre mápa ẹ̀dá ṣàìdá bàbá. Ẹ̀dá lè jí ẹlẹ́yà ẹni láyé. Ẹ̀sìn mélòó ló nílé? Owó dúdú. Lórí ìdánilórí. Well, Muslim, tell us what you think about today. And if let us have a female voice here. Watch your back, watch your back. I hear that Baba is ready. Ìbò náà fi tolúwa sí. Ọba tó kọ gbogbo ló sì lè ṣòkòrò. Wọ́n ní ló wọ́n wà kẹ́kẹ́ nìkan láyé. Àwọn ìkẹlẹ̀ ènìyàn asán ni. Ọba tó láyé. Jàre mápa ẹ̀dá ṣàìdá bàbá. Ẹ̀dá lè jí ẹlẹ́yà ẹni láyé.
Ladies and gentlemen, that's a man who loves me. My biggest fan. Your hands please together for Elijah. You take single ones.